ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ bọ́ síbí ẹ tún wá gbọ́ tuntun o. Ọmọkùnrin tó wá láti ìlú aláwọ̀ funfun ẹ wá dúró èrè tó kó, tó wá fi ilẹ̀ àwọn bàbá wa ṣe nǹkan ọ̀gbìn níbi táwọn ọmọ ní nǹkan gan tá a ti fi sílẹ̀. Ó mọ̀ fi ṣe nǹkan ọ̀gbìn, ó mọ̀ kó èrè púpọ̀. Èrè tá à ń wí ó lágbára débi pé ó kọjá abẹ́. Ẹ̀yin náà ẹ wo èrè, ẹ wo iṣu bó ṣe lọ jáǹtìrẹrẹ lórí ilẹ̀. Ẹ wo èrè tí ọmọkùnrin yìí kó. Abájọ tán bàbá wa fi sọ pé láyé àtijọ́, múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Bàbá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, bàbá sì rẹ́ni gbẹ́kẹ̀lé, à á tẹpá mọ́ṣẹ́ ẹni ni o. Ẹ wo kí ló dé gan tí àwọn ọmọ káàárọ̀ òjíire tá a fi sí àwọn bàbá wa àgbà ni tá a fi sílẹ̀, tá a fi sọ pé a ṣe mọ́. Kí ni ìdí tá a fi filẹ̀? Ẹyẹ yẹn wá ẹ kọ́mẹ́ǹtì sí abẹ́ fọ́nrán yìí kẹ́ ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ ká fi domi toro ọ̀rọ̀. Òwe àwọn bàbá wa ni, ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ má bínú kó dọ bí òwe. Òwe àwọn bàbá wa ni o, wọ́n ní bébí bá kò nù sẹ́ ìṣẹ́bùṣe. Ẹ wá dúró èrè tí ọmọkùnrin tó wá láti ìlú aláwọ̀ funfun ẹ wá dúró èrè tó kó. Ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé, orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà, ibi tá a ti mọ̀ mú gbogbo nǹkan wá lọ́lọ́kan òjọ̀kan ń lọ káàkiri gbogbo àgbáláyé. Kẹ́yìn náà kẹ́lẹ̀ mọ́ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá fáfàní ẹ̀yin tẹ́ ti subscribe sórí ètò yìí. Ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell, ìyẹn wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ fọwọ́ tẹ kinní aago kẹ́ on notification bell yín sílẹ̀. Kẹ́yìn náà kẹ́lẹ̀ mọ́ bá jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá fún gbogbo ẹ̀yin èèyàn wa àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé. Ẹ ṣí ẹ fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé, kó ká àgbàlagbà, kó kan ọkùnrin, kó kan obìnrin, kó kan nílé, kó ká àlejò, kí gbogbo wa ká lè bá jàǹfààní ẹ̀. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà, àárín Dubai lọ bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ́ ká ẹ mọ́ gbọ́. Ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé ire lójú owó ń rí, ire lójú ọlá ń rí, ire lójú gbogbo wa ó mọ rí o. Ire o lò kan bẹ́ sílẹ̀ láàrin Portable àti Ferry Dapman, débi pé Ferry Dapman ó wọ stúdíò lọ, ìyẹn yàrá tí wọ́n ti ń mórin jáde, ó sọ Portable dorin. Portable náà wọ yàrá tí wọ́n ti ń sọ̀rọ̀ dorin, ó náà sọ Ferry Dapman ó sọ di orin. Ṣùgbọ́n Portable wá gbégbèsè kan lórí ọ̀rọ̀ tí Ferry Dapman sọ pé Portable ṣe. Ìgbésẹ̀ tí Portable gbé yìí ẹ wá lọ wò nínú fọ́nrán yìí, ẹ má jẹun gbà yín lákòókò. Bó ṣe lọ náà látọ̀ ṣe ní ká mú wá fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ subscribe sórí ètò wa kẹ́ lè mọ jàǹfààní bàbá ṣe mú fọ́nrán wá. Ó yá ẹ wá lọ wo fọ́nrán yìí síwájú sí i. Hello, Ferry Dapman. Papa wey born you, your mama wey born you now, dem dey see you. Òun bẹ́ o, ẹ wọ bọ́ o, igi túmọ̀ gi na I make you get excuse o. Normal, I no get excuse o. If no be government, I swear to God who made me, tí bá mú ẹ sọ. Your mama, you go born another pikin, no go resemble you. Tọ́ba yóò rí ẹ sápá. Your mama, go get belle, go born another pikin, you no go resemble you. If they born 50 pikin, you are gone. Ọ̀n ní rí ẹbí mọ́, ó ti lọ. Tíjọba bá mú ẹ, tọ́ba rán ẹlẹ́wọ̀n 30 years, kó tó dé ọmọ adóyàwó ẹ, kó tó dé. I swear to God, ìyá ajá àwọn ọmọ ẹ. If you never born, you are gone. I swear to God who made me. Very dark. I go by name Portable ọmọ Lálọ́mí. Èmi lọ́kùnrin ò lè mọ́, ògo ni mí. I'm just coming from 3 junction. For where they attack me, 3 attackment, Ìyànà Lógbó, Ìjàkọ̀ Ṣàngó, and Owódé. Ẹ wá o, àwọn ọmọọṣẹ́ ìjọmọdé Yusuf gangan ni o. Igun Àṣìṣì lórúkọ ẹ̀, number 1. Ìyẹn number 2. Ègbè wà ńbẹ̀ o, lẹ́nu bọ́dà. Ọmọ Blessing Ìyànà Lógbó, ìyẹn Rasaki. Ó fẹ́ fara sí àgbì.
ó fẹ́ jẹ tọ́kí ó yarí ó nítorí ọ̀gá mi ó fẹ́ fi mí gbaṣẹ́ ó fẹ́ pa mí kóhùn lè gbaṣẹ́ wá mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ ní gbogbo wájú ilé wọn ni o I go Rasaki father house I go Yanlogbo I don't go Ìjọmọdé side Ìjọmọdé Yusuf ẹ̀yin náà cover àwọn boys yín bad boys don't cover them because of your tomorrow don't spoil your tomorrow tẹ́ bá cover àwọn ọmọ yẹn ọmọ cover yín ẹ kó àwọn ọmọ mẹ́ta jáde nínú àwọn tó já mi ní wòwò nínú èèyàn 400 nínú àwọn ọmọọṣẹ́ yín ẹ kó mẹ́ta jáde kó wá lọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n wòwò tó ṣe mí dáàt àbí kó wá ṣe fídíò pé lóòótọ́ Portable jalè ẹ mọ̀ pé mo ní kí o gba àwọn ọmọọṣẹ́ yín ní Owódé kọ́ máa ṣe fídíò mo kó mọ́pò lọ mo ká mọ̀tẹ́kùn mo kọ́ ọlọ́pàá mo kó sójà mi bá wọn jà tí bá máa padà lọ lẹ́lẹ́kejì I give you 24 hours Ìjọmọdé Yusufu if those boys no come outside I will attack you you know me ó mọ̀ kọ́ta jọ jẹ́ o ó mọ̀ kí mo ṣe kọ́ ju ẹ lọ o mo kọ́ta ṣe kọ́ ni mo tún wá padà ṣe kọ́ ju ẹ lọ mo nágbà ju ẹ lọ o ìjọba ló wo na God dey support me now ìjọba ló support mi Ọlọ́run ló gbára fún mi lágbára fún mi ó yá ẹjẹ́ gbé níbẹ̀ Ọlọ́run ló gbèjà mi báyìí kò sí mò ń gbèjà ara mi èmi sì gbàgbé I don't forgive God give me sí mọ́tò you no give me bẹ́ẹ̀ ṣe fún Fisi-Mayor nìyẹn ẹ fún Fisi-Mayor náà fóònù ẹ nà pa ẹja sí owó ẹ fún mọ́tò ẹ gbà lọ́wọ́ ẹ you no give me mọ́tò you lie say you go give me everything ó gbé mi lọ ṣe nǹkan tó yẹ kí n ṣe lóyún burúkú ọlọ́lẹ́ ní kí n padà ṣe kan ẹ náà kí jẹ́ fi jẹ́yàn.